pé ṣe rí àwọn fíìmù tó ń ṣe láyé àtijọ́ ó fún wa lọ́gbọ́n ju ohun tó ń ṣe nísìn àrògbọ́n kankan ẹlòmíràn kan ṣe fíìmù kò ní lójútùú. nínú fíìmù náà lè pòrò owó bóyá òun ṣe ìtọrọ àánú fẹ́ nìkan báyìí òun kárò owó ẹni tó ṣeé ṣe. ṣé máa ń wo fíìmù? wọ́n á wò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí lè bá dá. ẹni ń wo ewu ràn torí ẹkọ́nọ́mìkì nàìjíríà ọba ká máa wo fíìmù lásìkò. gbọ́dọ̀ ti máa ń wo fíìmù. mostly orí fóònù mo lè wò lórí YouTube mo dẹ̀ lè wò lórí Netflix. àwọn fíìmù tí mo ti wò àwọn ti Ara Olúwa àwọn fíìmù Fúnkẹ́ Akíndélé àti Ọdúnládé Adékọ́lá. a máa ń wo fíìmù tí ó kàn pa wá lẹ́rìn just like that bóyá bí àwọn bàbá Sùwé àwọn Ọdúnládé Adémọ́lá. àwọn fíìmù tí ẹ̀ ń wò lórí Netflix àti tẹ̀ ń wò lórí YouTube èwo lẹ máa ń gbádùn jù ní gbogbo ẹ̀? mo máa ń prefer kí n wò lórí Netflix but ọjọ́ mi mo lè fẹ́ type fíìmù kan kí ó jẹ́ pé àwọn ìmí náà máa gbé wá fún mi. ìyẹn ní orí YouTube but orí Netflix exactly nǹkan tí mo bá type náà máa gbé wá fún mi. Yorùbá fíìmù kí n wúyàn lórí even gan tí máa Yorùbá fíìmù gbà mí gan orin tí wọ́n máa ń kọ nínú fíìmù máa jẹ́ kí n mọ nǹkan tó máa ṣẹlẹ̀ nínú fíìmù.